ti balẹ̀ fọ́tà pòsíṣàn yóò kí á wà láyé ará ayé padà òṣèlú ìtẹríba ló sọ lé ayé ó ti rí mẹ́gbà sọ̀rọ̀ tó lórí ìwọ́sọ ó ti rí mẹ́gbà sọ̀rọ̀ tó lórí ìwọ́sọ. ó láyé ti kásẹ̀ nílẹ̀ lókù kan ará mi ó láyé ti kásẹ̀ nílẹ̀ lókù kan ará mi ó sọ yìí lójú ẹ̀rọ fáǹsì ẹ̀rọ ọmọ ìṣòro ṣòkòtò láyé àwọn ẹ̀rọ ará mi lónìí. Bàbá wa ní ilé ìgboro, Adédọ́lá Yàrá, ọmọ wúrà mọ́tò, bàbá Àlẹ́mọ́ Ṣàdíà, bàbá Kàbírù, bàbá Kàbírà, ọmọ Táwákà àlejò, tó ti bàbá sọ̀rọ̀, èyí ló máa gbẹ́jú. Àgbẹ̀ ìṣìlò gbogbo ọ̀rọ̀ wọ́n dá mi lójú. Mẹ́ta sí mẹ́rin ẹgbẹ́ fi ń ṣáájú ibi tá a ti bá orin rè àwọn náà tó náwó kan àwọn mú àtàmọ̀ àfi mọ́ra wọn ọlọ́run lè tún gbà fáwọn náà ọlọ́wọ́ gbà fún ẹ gbogbo Alliance Club àwọn bàbá wa àtàwọn tó tún wà lóṣù ọlọ́wọ́ bá mi dá yín sí Àlímọ́ Ṣàdíà ọlọ́wọ́ ṣe fún wa lórúkọ ìlú àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi máa fún Àlímọ́ ní nǹkan ẹnu pé kí n mọ fún gbà ẹnu pé olórí mi ní gbogbo dáàtì social media lẹ́wà mí tẹ́ ẹ bá dẹ̀ wò mí dáadáa ẹni pé lórí social media ẹ̀rọ máa ń ní ìgbà ṣètìwúra pátá àlàóra fìlà lè rí òtún Àlímọ́ mọ́ pé tí bá sọ mà ṣe lórúkọ ìwé àti lórí ẹbí mi àti àwọn ọmọ báńkì mi Kàndóso fans club àti gbogbo Kàndóso mẹ́mbà a máa ṣe dáadáa fún sáà Àlímọ́ èmi ni mo là wọ́ọ̀dù. Níbi kan tún lè mú àwọn alálórí bàbá dojú eré. Aláwọ̀ máa tún lórí àlejò ọmọ alálórí. This is an award for excellence presented to you. We are going to present the award to him formally now. Oh yes. He's going to receive the award from you. Ní orúkọ gbogbo ẹbí.